أقابل ساجدار وساجدار أقابل ساجدار وساجدار وما حب الديار شغفنا قلبي وما حب الديار سقفنا قلبي ولكن حب من سكن الديار ibi tí àwọn wàyí ni mò ń kí bẹ́ẹ̀ nígbà tí mo ti wá kí bẹ̀rù tán mo wá kí àwọn tó ń dìbò rí kí àwọn bá wa níkàlẹ̀ wọ́n jẹ́ kí á ní bàbá pé آمين يا الله wọ́n jẹ́ kí ẹ̀mí náà ní آمين àpàlà sí aburú olómọdé kó bá yín wá. آمين lẹ́yìn tí mo kí wọn mo kí bàbá wa oníbùdó wọn ti lọ rí ọlọ́ba àṣàlékún àláfíà fún wọn آمين ọlọ́mọdé wọn fi ìbànújẹ́ jẹ wọn ni آمين bàbá dáadáa ni wọ́n lè fẹ́ràn àfọ àwa ṣáṣí ní púpọ̀ ní láti àná kọ́ ni mo ń bọ̀ wá náà ní láti àná ni o ilẹ̀ tó sùn ẹwà pé ni mo ní wàásù méjì jọ yẹn atọ́ láti lọ wọ Ògùn state no wọ Ọ̀ṣun state ọ̀nà Ifẹ̀ là ń gbà bọ̀ látọ̀dọ̀ ọ̀dẹ́jà àwọn ọ̀bọ̀ wá ní èmùkẹ́mà débísà láti àbáwá Yusuf Ìgbòho àtẹ̀yẹrẹ ní bọ́ àmì dúró síbi ìmú pọ̀ sẹ́ kò máa débí iṣẹ́ ojú ọ̀nà ó sì ṣe ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀ lójú ọ̀nà ó sáà ní máa débí ẹ̀yìn kan máa ń retí wa ni àwọn táwọn bọ̀ abáyé nù nǹkan tó bọ̀ ń ṣe wá lójú ọ̀nà àwọn ẹ̀ ní mà tí ní kátà dìbà fún yìí kò í sì ṣùgbọ́n náà wà bá wa sí àtàwa sí sásìkò àjọpọ̀ sásìkò àtùgbà ọ̀rọ̀ àti ìjàmọ́ àsìkò náà àwa wà láyé lónìí alhamdulillah ọjọ́ táwa ajá wa pé ọjọ́ yẹn pé ọdún láti ní gan pé bàbá àwọn èèyàn rí tí wọ́n bí ó sì máa rí kó lè ṣe pẹ́ẹ́lí kí ló lóyìn tó máa dókè tán jọ́dọ̀ máa retí èèyàn ogún tó ní ẹyọ kan ó wà ní ìṣẹ̀dá wà jọ́dọ̀ ìwọ àtàwọn ọmọ rẹ lẹ́kan lẹ́yìn ra yín jọ́dọ̀ ní ẹ̀sìpẹ́tẹ̀ kankan táyé ó yàdé ó wà jọ́dọ̀ fún èèyàn bíi mẹ́wàá ní ìfisísàn tó yẹ kó èèyàn méjì lórí ó wà jọ́dọ̀ wà ní fún rárá tó wà ní gbogbo ayé ó wà ìyàwó tá a ṣe lọ ilé jẹ́ kí n mọ̀ bẹ́ẹ̀. ìyàwó táwọn bá ṣe báwọn ọmọ lọ yìí ló ní káwọn fọ́ ọmọ bẹ́ẹ̀. ní last 2 months tí mo lọ sí London fóònù mi wọ́n á gbàgbé ẹ̀sìn mi mo jókòó sí ní Heathrow ní airport ní ìrántí tí mo fi wọnú plane ní mo dáná fóònù yìí gbogbo kẹ́ni mẹ́lú ẹ̀ ìyàwó tá a ṣe ní ọ̀sẹ̀ méjì sẹ́yìn mẹ́ta sẹ́yìn láyé èèyàn tí mo sọ fún fúnra mi tá a yọ sọ̀rọ̀ lórí fóònù báyìí fún òtó 20 mo kàn post ìlú sórí Facebook wa àwọn èèyàn tí wọ́n sì rí wọ́n á gbèjà wọ́n á ní kí náà oníbẹ̀ ìtọ̀ nọ́mbà yìí ní nílò ìjọ òun àwọn tó pè mí ní pé tí wọ́n rí lórí nẹ́ẹ̀tì a sì ti lo ìgbà aráyè àti ákàdì láàrin Allah wọ́n ṣàlàyé bí dáwà sí fún ọ sílẹ̀ ìtọ́nà tó ṣe fún ọ yìí ó yà wọ́ tó rí bàbá tó gbó lẹ́yìn rẹ̀ ó yá ọ gan ká ní pé bàtà àbẹ̀rẹ̀ ni tọ́ba àwọn tó kọjú sí ibi á lọ àwọn sí méjì làwọn tá rìn tálẹ̀ tí mo polówó láti oṣù mẹ́ta gbogbo àwọn táwọn bí ìmọ̀ yìí kàwọn ti bí ìmọ̀ o kàwọn ti bí ìmọ̀ o àwọn táwọn ṣe ti bí ká lọ àwọn sí méjì làwọn tá máa rí ká sì ti dáná kalẹ̀ ara ọdún náà sí ara bisikíìtì ó yá ọ bí wọn á yá ọ lọ. amina wàá nílẹ̀ kó yá ọ kú. amina ya Allah ó kí gbogbo àwọn afáàlára kan kó kí àfáwà imam àfáwà alára pé sáré lọ sí káyọ̀ ìdẹ́gbẹ́lẹ́ òkú pàlámọ̀ ó kí sálábẹ̀rú àfáàdàdà gbogbo ẹ̀ ti sọ kalẹ̀ bárakàlọ́ fi amina ọlọ́run tí wọ́n ti láyé láyé amina kí àfáwà alẹ́ lòun lẹ́yìn tí ó sáré
kí àlẹ́ adábí bàbá wọlé yẹn kí látàǹsà àsìlákà yà fọ́tà. látàǹsà àsìlákà yà fọ́tà. ọgbọ́dọ̀ ìjọba mọ̀ pé àdàbíyà ni àdàbíyà ni. ìlímẹ́ni làmà tàǹtàṣe. wọ́n rọ̀ mọ̀ yá rẹ̀ nìkan kí dẹ́kun mọ̀ pé ara lé lóde. kùlì ádùn yabina mọ́lá tàkàf lílẹ̀ àdìrí wà lẹ́mọ̀gìtẹ́rì. báwo àgbà fàgbà tán kó bàbá Kàmáàlì ké náà kó tájù bí ìlú ké tájù bí ìwà kọ̀ bá dàjú. ṣe ìlàbí ibùdó àlùmáyé. èyí ń dáńbá wọn á sọ èmi ní orúkọ àfáàgbà gẹ́gẹ́ tájù àdábì. àsìlélì òṣùlì bìlà òrìyá. mi ò dẹ orúkọ yẹn mi ò disappoint. barakatu amati jami. al'alimi min kulli asab. ọlọ́run jẹ́ àjẹ́ bákan wọn pẹ́ o. yawman bi natafakharu. ọlọ́mọ yìí wá kó olùjọ wọn. bayna al-ajmi wal-arab. wọ́n jẹ́ ká bí yọrọ bá a ṣe mọ́. Bàkàrí bi'ilmi ya masdara. àtẹ̀kẹ́ yóò gbé yẹn kó olùjọ àtẹ̀kẹ́ lé yẹn méjèèjì àdéhùn ni méjèèjì sọ. òṣìwọ́ yàrá ẹ̀rí tìlà. ẹ bá wí àdàbí. àdàbí yàtọ̀ àdàbí yàtọ̀ méṣe ìnà tajil àdá. àdàbí yàtọ̀ àdàbí yàtọ̀ méṣe ìnà tajil àdá. wọ́n kí Abu Shazili. àmì ọlọ́run lẹ́yìn náà. Kristẹni tó di mùsùlùmí nítorí àpá. Ṣé Shazili ni wọ́n fẹ́ràn? wọ́n wá di mùsùlùmí nítorí ṣé Shazili. lọ́dún tí ń bọ̀ kí o fún gbé àdìfọ́ àṣàṣì wá sí. àwọn ẹni fẹ́ fọlọ́ kìlọ̀ lọ́dún tí ń bọ̀. Insha Allah. máa bọ̀ tíṣẹ́ fún wọn máa wá tẹ̀lé wọn lẹ́yìn. bẹ́ẹ̀ yóò jẹ dọ́gbù kó dẹ́ka lọ́dún tí ń bọ̀ ọlọ́run dọ́kun kò wálé mi. ohun tó máa ń wù wá ṣe ìjà máa rí ṣe. next year bàbá Khalifa ó ṣe òṣìṣẹ́ sáàsì lè tò ní náà àná náà tò ní. ó yẹ ká mọ̀ ẹ̀yọ́ ẹ̀ka dá yín lọ pé ẹnìkan bẹ́ẹ̀ nìkan tó ya wèrè ìfẹ́ sí bàbá wọn lọ́wọ́. níjọ́ tí ṣé sáàsì lè kú lè wá bí àbá yìí ẹ wá sọ sáàsì. èyí gẹ́gẹ́ torí sáàsì ẹ̀dín mùsùlùmí àwọn tó máa ń wọ̀ sọ kílógọ̀ ẹ̀ sẹ̀lẹ́gọ̀ ni kérúbù ẹ máa fi jó san díẹ̀ afọyàyà san díẹ̀ fún àwọn wọ́n gbọ́ wá sí mò lára Hasbunallahu Shazili wọ́n á di mùsùlùmí tó sáàsì. sẹ́lẹ̀ yìí ní ọ̀sán lọ́wọ́ ní wọ́n sínú fáìlì iṣẹ́ bàbá mi tí ó sáàsì láti kí á mọ̀ tí ó sáàsì káì ìkáyà yẹn. wọ́n kí àwọn tó lọ ń kí wọ́n sì kí àwọn tó lọ ń kí láyà. tí ó sáàsì di ó sọ̀rọ̀ níbi tí wọ́n ń tà sọ̀rọ̀ sáyì ó ti sọ̀rọ̀ láyé ọ̀rọ̀ tẹ́lu yìí mọ́. kò tí ì sínú wọn ti sí kò sì lè sínú wọn mọ́. Shaykhun Aliyu. Ẹ̀kọ́ máa máa hàn lọ̀rọ̀ ń bọ̀ wá ní ti wọlé. Láti ẹ̀ mọ̀. Kò sírú wọn, kò sì tí ì sírú wọn. Kò lè sí ni, kò sì tí ì sí kọ́, kò lè sí. Kò sírú wọn, kò sì tí ì sírú wọn. Ẹni tó lè dàbí wọn lẹni tí ó kàn máa bọ̀ láwọn pẹ̀lú ọlọ́run máa ní kí ìmísí ṣé láti lè máa wọ̀ lára. Ẹni tó lè dàbí wọn, lẹ́nu tó lè máa fi ọlá àwọn ọbẹ̀ lọ́hùn, ọlọ́run wa ní kí ìmísí wọn omi sí lára. Ṣé ẹ rí ní ìrètẹ́
ẹni tó sọ ló kọ lásán kan kò lè bẹ̀rẹ̀ gbèsè ayé láti ibi dédé ibi tí àwọn àyè ti bẹ̀rẹ̀ yìí wọn tó kó lọ àwọn èèyàn gidi méjì kò yìí orúkọ tí ń jẹ́ ni ṣàṣàlì ẹ̀tọ́rí ìfẹ́ apá gbà sí òtàgbà yìí ẹ̀dẹ̀ sọmọ yín sáàsì ẹ̀ gẹ́gẹ́ fún ayé fún wa di muslim torí sáàsì náà last year àti ìfẹ́ ibi dédé yẹn ó tó mi gan ní gbẹ́gbẹ́ arábà mi ní ìfẹ́ ti wà ní ètò tẹ́ ń sọ̀rọ̀ yẹn fún mi ara mi ń mọ̀ sọ bí kọ́ńtọ̀ ti dé kí n ti débi kí n máa bẹ́ẹ̀ mi fún yín pépà padà lórí tẹ́sí kò sí sáà sì lè fi fa tí wùlì máa wò lè kọ́ ayé àwọn àpò òdà abájẹ tẹ́lẹ̀ ẹni tó ṣí táàbà fi ń gbowó pé mò ń bọ̀ wá sí wáàsí wọ́n fi ń retí àbájá kan ń retí àwọn ọlọ́lá lóhun fún jìbì kiri wàṣọ àyìndé tí ó sáà sì lè. ẹni tó bá lóhun ṣáájú tí ó sáà sì lè jáde ṣerú nǹkan bẹ́ẹ̀ kó náwó ẹni tó sọ ìmọ̀ di pé sọ́nàbọ̀ wá tí wọ́n àti fún yín wọ́n gbowó tí ó sáà sì lè. Ọ̀gbẹ́ tí ilé wọn gan gbogbo ẹgbẹ́ ìwọ̀n lásìkò yìí kò tí ì lé aṣọ sí òṣà sì dìbà. Mo jẹ́ kó fi ìyàwó. Lọ́lẹ́ mo fẹ́ sọ ọ̀rọ̀ méjì ní àyè nílé balógun alánàmú. Gbogbo àwọn jàmbá bíra gbogbo àwọn tí wọ́n tó jù láyé gan náà wọ́n tẹ̀ báyìí. Èyí tó bá tẹ̀ yọ parẹ́ mi. Ṣé sàṣì? Ìjọba ń kọ̀ǹtò ayé tí wọ́n di máìkì mú gbogbo ní máìkì lọ́wọ́ wọ́n fi sí họ́ọ̀fù ni wọ́n họ́ọ̀fù máìkì wọn ni ètò bá hàn nù ẹ̀ tí yóò jẹ́ àṣẹ tí yóò sáà sì yìí kò ní sọ̀rọ̀ mọ́ láyé. èyí tó bá hàn nù rẹ̀ tí yóò jẹ́ àṣẹ tí yóò sáà sì yìí kò tún sọ̀rọ̀ mọ́ láyé. wàláì ojú mi ní nǹkan tí mo sọ ní táìmù tí mo ti ṣe wá sí bẹ̀rẹ̀ àwọn oníwàásí tá a mọ́ lọ́wọ́ rẹ̀ wáàsí oníwàásí ni mi táìmù tí ń sọ yìí lọ́bàyàwó ojú àfa yìí ni nílẹ̀ àfa ṣínà àfa ni mo lè rí o bàbá tó bí àfa ni ojú àfa yìí ni ní ilé apẹtẹ mo ti ń ṣe wáàsí ní táìmù tí wọ́n ṣe lè tẹ̀lé ayé kí ẹ rí ẹ máa ń gbọ́gbà náà nínú àwẹ̀ nígbà náà ṣe gan. àmọ́ àfọ̀ wáàsí tí wọ́n ń gbọ́ wáàsí ni wá lẹ́nu ṣẹ́wọ̀sásì ṣẹ́wọ̀sásì yóò sí nínú olúwàsí tí yóò gbọ́ wáàsí. ẹ ló gbéra wáàsí náà kẹ́lẹ́ mọ́ tẹ́ sọ nínú kọ́ rẹ̀ ẹ ti ṣe rí rẹ̀. Alhamdulillah. ojú yìí ni wàásí. Amina. tí gbogbo òfin wa kẹ̀kẹ́. Amina. wọ́n yẹn sọ sí pé wọ́n pè é débi tó tala yìí. ìtí ń wí ni pé lójú yìí la yóò fi máa pè é káàkiri Amẹ́ríkà London bàbá rẹ̀ dà bàbá mi rẹ̀. Amina. ọlọ́wọ́ dẹ̀ jẹ́ kó rí bẹ́ẹ̀. Amina. ẹ ti ra orí fún bàbá yìí pẹ̀lú pé ẹ̀sọ́ ló pa àbá àgbà ṣe sásẹ̀ yìí. wọ́n á kí gbogbo ẹ̀yàn fáwọn akíkalẹ̀ kí a bá ṣí náà àga tó tọ́ sí òkè tó kù sí àga ọba ọdún fánù ogbó yẹn nù ọba ọdún fá gbogbo ẹ̀yàn fá àti ẹ̀ mọ́ kí ló kàn rẹ̀ bàbá wa ọba ògbó ìgbó lálọ́gbà gbé ẹ bá wà balẹ̀ sí òkúkú sẹ́yìn kankan sí gbogbo kárí lóka ìgbó ọmọ Ìkírun tó jẹ kílókò rẹ̀ lẹ́kọ̀ọ́ wà gọ́ọ̀nà lẹ́kọ̀ọ́ wà gbogbo ìlú lórí Èkó dá púpọ̀ olórí rẹ̀ ìlú ní ìlú yìí wọn ò kí n discriminate lónìí ò kí n ṣe ọmọ Àwórì ọba àjọ Abẹ́òkúta ẹ̀yájọ lọ́kọ̀ ọba àjọ ọmọ Ìbàdàn ẹ̀yájọ lọ́kọ̀ ọba àjọ ọmọ Ìgbòho ẹ̀yájọ lọ́kọ̀ òkè òkè gba àwọn afọ wa lọ́ba yìí òkè àwọn ìyá wa àwọn ìyá dáadáa tí wọ́n dúró tí ọmọ àsìkò lọ́wọ́. Ani malaki. Ní màlímọ́lá wà ní mànàzírò. Àzébùnà Allahu wà ní
حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. ọ̀wọ̀ lára mọ́gbà tí wọ́n lo ìsinmi yẹn ṣé o sáà ti lọ kú láyé gbogbo ìyá wa ẹ̀ ní gbọ́mọ sí. آمين يا الله. èyí náà lọ́run ló tó fi dá yìí kalẹ̀ ọdún tí ń bọ̀ áàbò àmì آمين يا الله. gbogbo kẹrin yóò sì ní bàjẹ́. آمين. ọ̀rọ̀ tí mo fẹ́ wá sọ náà yóò jẹ́ ọ̀rọ̀ ìkànnì àwọn àfa àgbà ẹni tí wọ́n sọ Sheikh Sazali ní orúkọ rẹ̀ gẹ́gẹ́ àwọn náà jẹ́ Sheikh Aliyu Sazali ṣùgbọ́n bàbọ̀ ẹ ló ti bẹ̀rẹ̀ àbá àti ọ̀sán àti ìdíkẹ́ náà ló dúró yìí ẹ bí ló àsìkò ní حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. شيخنا علي سادني ولي. Ṣéwọ̀n Aliyu Sazali waliyu. شيخنا علي سادني ولي. Akọni fún ọ ni, onídàgbogbo oníṣùúrù ìjà àpò ọ̀dọ́gbò tó fi yù sí. شيخنا علي سادني ولي. Wọ́n lè sọ̀rọ̀ lọ́kọ̀ ńgbà rẹ̀ tẹ́yìn ó jì bára rẹ̀ tó sì bá ń jẹ́ gbogbo ọkọ̀ kúkú rẹ̀ àtọ̀ mi. Bí abalala, àbáwa sọ̀bẹ́ Ádámù Adalóni, barakallahu fi. آمين. Ẹ̀dá àtọ̀lùkọ̀ ọ̀hún ó sì yí. Tí o sọ bá káàtìkù káì, àwọn tí kálá kan kúrò ní ìlú. Káàtìkù fi kí ọlọ́run wọlé àwọn bí ìjọba mi tẹ̀ mí. آمين. Ẹ̀dí òkúlẹ̀. Ṣé ìwọ ni Aliyu Sazali waliyu? شيخنا علي سادني ولي. Hasbunallahu Shazili Ìlọrin. حسبنا الله سادني ولي. Kutubu minal uwasi wa sufiyu. كتب من الوعظ والصوفي. بل عالم العالم في لاري. لساني أموايا. لساني إرم يا رحمن. بالمصطفى ودم إلهي. شيخ علي سازلي ولي. أكرمكم الكريم. شيخ علي سازلي ولي. حسبنا الله سازلي لوني. كتب من الوعظ والصوفي.
kọrin kan fún bàbá wa tó sáà sí ìlú gbàyè wọn akọrin ẹni sí. mo ní àsìkò náà láwùú sásàlì. sásàlì. mo kọrin yẹn fún wọn. ó ti jẹ́ ìlànà òwúrọ̀ wa wò. ọmọ Olúwa jẹ́ òye ẹ̀ka lẹ́. àsìkò náà láwùú sásàlì. Amina. Amina ya Allah. Wàá fẹ́ gan. Amina. Gbogbo ìjọ yìí Ọlọ́run sì ní sanwó lọ́wọ́ lọ́wọ́. Amina ya Allah. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. A'udhu billahi minash shaitani rajim. Bismillah. Ẹ má pè nǹkan mi lẹ́yìn Ọlọ́run. Ẹ má pè nǹkan mi lẹ́yìn Ọlọ́run. Ẹ máa rí àwọn èèyàn tó ń pè nǹkan mi láyé wọn ń dá.
ẹ máa ń tẹ̀lé lẹ́gọ́bà. ẹ máa rí àwọn èèyàn tí wọ́n ń pè nǹkan mí táyé wọ́n lè da ẹ má tẹ̀lé lẹ́gọ́bà o. àwọn èèyàn ń pè nǹkan mí wàhálà ayé wọ́n sì ń da kò túbọ̀ pé ń da àsìkò tó fẹ́ dá sílẹ̀ ní da. kò túbọ̀ pé wọ́n dà àsìkò tó fẹ́ dá sílẹ̀ ní da. kì í ṣe pé nǹkan mi náà pè yẹn ló ń jẹ́ wọn lọ́wọ́ o rárá o ẹ má ṣe bẹ́ẹ̀ o ẹni tó bá kú òbí tó lọ́hùn iná ló ń gbọ́ pé mọ́ ní àwọn náà àzíkiri ẹni tó bá kúrí kú òbí ìdábọ̀ èmi ọlọ́run. bàbá ní àwọn náà àzíkiri fàyín náà dàrú máa ń ṣàtàndọ́ta. ọlọ́run ti ní níláwù máa ń ṣàtàndọ́kọ̀ ẹni yẹn ayé ìnira yóò gbé kẹ́yìn ayé ẹni tí orúkọ ìpín ọlọ́run tó wá jìnà sí tí sọmọ kí ni yíyá náwó lọ́wọ́ tẹ̀ máa sọ fún mi jàre ẹ pé orúkọ báyìí ẹ fọ orúkọ ọlọ́run sílẹ̀ ẹni tó bá gbéra rẹ̀ kó òbí tèmi ọlọ́run. fàyín náà dàrú máa ń ṣàtàndọ́ta. ìnira yé gbé afáwa àṣeyìká aliyu sàṣẹyì. Rahimahullahu ta'ala. wọ́n pín ọkàn wọ́n ní ọkàn pín sí mẹ́ta dábìlì òun. Annal quluba. wọ́n ní ọkàn tẹ́ máa ń rí yẹn. Thalathatun. mẹ́ta ni ọkàn. Qalbun. àbá tó sọ̀rọ̀ yìí náà ni wọ́n sọ àfáwa àgbà tó dókòó ìlókò rẹ̀ àṣẹ́kì sáàsàlì bàbá wa sí sáàsàlì ti lọrin ọ̀gá níjà ẹni tẹ́sán àwọn náà ló kọ́ rẹ̀ gẹ́gẹ́ Aliyu náà lòun náà ń jẹ́ òun ló sọ̀rọ̀ yìí pé annal quluba. Thalathatun. wọ́n ní mẹ́ta ni ọkàn. Qalbun. Naam. Qalbun hayyun yakifun. Qalbun hayyun yakisun ọkàn tó ń yè kóró tí ó sùn rí ẹgbẹ́ tọ́lọ́wọ́n ní máa ń ṣe gbogbo ìkànnì. Wa qalbun gafilun layyun. àti qalbun gafilullahi qalbun gafilullahi o lè mú fáìlì ọ̀nà láàyè. Wa qalbun gafilun lahi. ó gbọ́ sórí tí gbọ́dọ̀ sí wọn ṣe rọ́pò ẹ̀. qalbun gafilullahi qalbun gafilullahi ọkàn tó ṣe pé kò ní nǹkan ní ègèrè lọ kò ní nǹkan ní ìjòfò ayé lọ kò ní nǹkan ní tí ń rẹ́jú tó parẹ́ lọ òun ni láàyè qalbun gafilu ọkàn tó ti fọ́nú fọ́ra aláhì tó ṣe pé ikú máa bá àánú kí ó lọ kílọ̀bù lọ bí dájú ń ṣeré ayé ìkẹtẹ́ ẹgbẹ́ tó bá di ọ̀la tó bá ní kó mú un tó jẹ́ lẹ́lẹ̀ pọ̀ wá mẹ́ kò ní rí. Wa qalbun bẹ́ẹ̀ni mayyitun la hassa fihi. ọkàn ilé kẹta ẹni tó sọ̀rọ̀ yìí ẹ má bàa fi mọ ní pé àṣẹ́gà Aliyu asásàlì alimisiri àwọn ni wọ́n sọ̀rọ̀ yẹn ọkàn ilé kẹta. Wa qalbun mayyitun la hassa fihi. ọkàn tó ti dòkú gẹ́gẹ́ wọn ò lè gbé ní àlàyé mọ́ ó ti kú ẹni tó ní rìn o ẹni tó ní ìjẹ bẹ́ẹ̀ àti òdo ìjẹ búrẹ́dì àti bọ́tà o ṣùgbọ́n kan tó ti kú kò sí nǹkan tí wọn lè fi lọ́kọ̀ kó ṣe kò sí ọ̀nà tí wọn ò lè gbé sí lọ́nà àtàkùn tí ò ní lọ ó ti kú nígbà gbé bọ́dì rìn ni ọkàn yẹn kò sí lọ́lọ́run bẹ̀ mọ́ àwọn ọkàn kí wọ́n sẹ́ pé ẹ máa bá ẹni tó ní níbi ìkẹ́jọ́ yẹ kẹ́ ti bá àbá gbọ́ mùsùlùmí kí ló tún wá débi kọ́lébù mọ̀ èyí tún ni ọkàn ti kú ni ẹni tó kẹrẹ bá ti kú ẹ máa bá níbi tó yẹ kẹ́ ti bá. Ẹni tí ọkàn rẹ̀ bá ti kú ẹ máa bá láàyè tí ẹ̀ka ti bá. ìyẹn ni mo fẹ́ bá yín sọ ìyẹn ẹ̀yin yá wa alásàlá tó àsìkò náà lọ. ẹ wí dáadáa ní mọ̀lẹ́mọ̀lá. ọ̀rọ̀ ẹni tó ń sọ lóko rẹ̀ náà ni mo fẹ́ kí dájú tí ibi sí wá sí fún wa. ó ní alákọ̀ọ́kọ́. Al-qalbu al-hayyul yakisu. Al-qalbu al-hayyu al-yakisu ọkàn tá a ní ó yẹ kóró tí kò sùn rí yẹn. Huwa al-qalbu al-mutaqayyidu li dhikrillahi. òun ni ọkàn tó fẹ́ kò ní nǹkan bíi tí máa ń wí ju kó máa dákọ̀ lọ́wọ́ lọ bí ìdákọ̀ ọlọ́run àfáwọn àgbà ṣẹ́gun tí a sàrí sẹ́ńbò. nígbà tó bẹ̀rẹ̀ ewu ni wọ́n wá ní la ilaha illallah la ilaha illallah.
kini mati fi se afaba yi kana òun gbádùn ẹ̀yin rí gbé kini se òun
sì ń dánù. Àwọn àti òkà sì ní bàtọ́ gbẹ láyé. Ọdún kan tó lọ sí kúlákóńtò lọ sí kẹ́yìn ní estate lọ́dọ̀ àpá àwọn àgbà márùn lẹ́mẹ̀. Wọ́n á bẹ́ ṣe sí kiri. Nígbà tó ń ṣe sí kiri lọ. Wọ́n ń rọ hábà àwọn ọ̀hání àtàkùn. Tọ́lá ẹ̀ka bọ̀. Ẹni ẹ̀mí òkè kí ni rí onídọ́jú lọ. Yọ̀nà wọ́n bẹ̀rẹ̀ sí kiri yìí. Tí wọ́n bẹ̀rẹ̀ sí kiri yìí, wọ́n bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ jọ́nà. Àtọ̀ àwọn àbá wa adébàbò nílé kọ̀ ṣé kò náà fè. Àtàbà wa bẹ̀rẹ̀ ní yìí kìjẹ́. Wọ́n bẹ̀rẹ̀ ní estate. Wọ́n ń ṣe sí kiri lọ. Wọ́n ní ẹ bá ń gbé iṣẹ́ ìwòsàn àṣà ìlú. Ẹ bá ń kálọ̀ bá dáa. Ọmọ tí wọ́n ń kó jẹ́ sáàsì ní jẹ́. Ọmọ tí wọ́n ń kó ní jẹ́ sáàsì ní jẹ́. Ọmọ yóò ju àbá yìí lọ. Torí mo tí ì kú lọ níbí òun. Ẹ bá ń kí ṣe ìwòsàn àṣà ìlú. Ẹ bá ń kálọ̀ bá dáa. Ẹ bá ń kí ṣe ìwòsàn àṣà ìlú. Ẹ bá ń kálọ̀ bá dáa. Olú ọlọ́run bá sáàsì. Aláníbárí ìkànnì sáàsì. Ẹ bá ń kí ṣe ìwòsàn ẹ bá ń kálọ̀ bá dáa. Ese ohun rẹ̀ lọ́bi yìí, ẹ máa múra kalẹ̀ àbá àbá. Wọ́n láti kí àbá yìí. Àlìbọ́líbù ní káfíìrù aláì. Ọkọ̀ ẹlẹ́ẹ̀kejì tó ti tàbíra, ó ti pọ́n fọ́ra, aláì tí bàbá yìí káàkiri gbogbo klọ́ọ̀bù káàkiri, kò ní nǹkan ní ìdúpẹ́ ìlànà ìṣẹ̀bà ti ti yá. Wọ́n wà ní bọ́líbù lẹ́bí yasubulu ńlá wà á fi kiri ńlá. Ọkọ̀ ìtàláwà. Tó pé yẹsùkúrú aláwí ánìsìkìrì náà ó ètì kókó aláwọ̀ agbára lẹ́kì ó lè jẹ. Àhọ̀dà mi mo fẹ́ gbọ́ pé wọ́n dá kọ́lọ́ òun kẹfẹ́ àyílá tó kò fẹ́ gbọ́. Mọ́tò ní àwọn ẹlẹ́dẹ̀ẹ́ wọ́n ti pàtẹ́ sí Adébíyì ńlọrọ̀. Bí a lọ wọ aṣọ wòye kan tó yà gbogbo ẹ̀ kan báyìí. Bí ìgbà tó fẹ́ kó lé olórí lọ́wọ́ yóò ṣe gbé ọ̀rẹ́ lókè. Ní orí tí ń wo gbẹ̀gbẹ̀ arúgbìn kan, kò tí ẹ̀ fi ẹgbẹ́ sílẹ̀ kan, ó kà fi ibi ẹ̀wọ̀n kò ní báyìí, ó lè kó gbogbo báyìí, òun wá gba ìgbà sí à. Àwọn tó máa ń wòran ọkùn náà, àwọn tó máa ń wòran ọkùn yẹn náà, wọ́n tún sì mọ̀ ká àá, èmi kò lè jù wá pọ̀ jù. Lọ́tọ̀, àwọn tó máa ń wòran ọkùn àwọn náà, kò lè jù pọ̀ jù, ó ń ṣó. Ìyá bá ṣe wúyàtọ̀ ni. Àìkọ́lé aláàrí ọkàn tí òfin kọ́ tọ́lọ́ mọ́. Wọ́n ti bá òní láàkì. Ó ẹ ti kó kó lòlò àmì lòun. Wọ́n ní bọ́líbù ní Mẹ́jìtù. Ó wá ní ọkàn tó ti tó kú jẹ́ kó kú ní ẹyẹ kalẹ̀. Wọ́n ní bọ́líbù lẹ́bí láàyà tàbí. Ọkàn tí ó sẹ́wọ̀n yára ẹ̀ mọ́. Bọ́lá ìrìnsà sàbí àìríṣẹ́. Kò ní fílẹ̀sì mọ́, tẹ́ bá já lé kan náà, kò mọ̀ pé jáwé lé kan náà. Nígbà tí ẹ já òkú lé kan náà, tí ò ní fílẹ̀sì, àwọn ọkàn kan bẹ bẹ́ẹ̀, wọn ò ní sùn mọ́, wọn ò ní ìkánmọ̀ mọ́, ẹ lè rí wọn, ẹ bá tọ́lọ́. Tẹ́ bá lọ bí wọ́n yá lóko kiri kan, tẹ́ bá lọ ṣe nǹkan fún ara rẹ̀ ó yà. Àwọn tó bá kọ́ tọ́lọ́ ara rẹ̀ ó wí. Lọ́wọ́ dá ìkọ́ fìlímọ́ tì. Ó ti tẹ̀lé sínú kú, ọkàn wọn ti kú yányá, ọlọ́run mọ̀ ṣe ọkàn tí ibẹ̀ wà tẹ̀wọ́ náà. Àmín ya Allah. Ọ̀wá rí ọkàn yìí ká fẹ́fẹ́ mú ìwọ̀n ní ọkàn lábọ̀kọ́. Àlẹ́kọ́lé mu. Alahayu. Àlẹ́ Aliyakisu. tí ò sùn rí. Tí ò kì í sùn. Òun ní kẹ́ ẹ gbà wọ́n. Òun náà sì ní ọlọ́run bá wa ṣe é jálẹ̀. Àmín. Mo yẹ tún sọ̀tẹ̀lá àtúmọ̀ kẹ́tọ́ lọ gbómi òfò. Tọ́lá fi jíde kan lọ nínú kẹ́ máa lọ ṣe pé ibẹ̀ ni òun ti rọ́nà ẹ má dáná lóhùn. Kò sí ẹgbẹ́ kan lẹ́yìn ó wọ̀ tí ó ṣe é tí ó kàn nígbà tá nǹkan lọ́wọ́ rẹ̀. Bàbá tó sá sí i, wọ́n ní ẹni tó gbà wọ́n kó máa gbà wọ́n. Wọ́n gbọ́dọ̀ wú ẹ mọ́lẹ̀ náà ni ẹni tó gbẹ̀ bá kó máa gbẹ̀ bá. Wọ́n yá wọ́n gbọ́dọ̀ lọ́wọ́ ẹ̀ náà ni. Láhìlá Ahillallahu la ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah.
Àbí lẹ́bi ìdodo ó kàn án òkú yẹ kó tó gbẹ́gbẹ́ à bóyá wọ́n wá gbé àgbọn á sínú